akbar. wọ́n wá ìkẹ́ kún ìkẹ́ àti ìgẹ̀ fún sábàbùl wujud wa ayni rahmati rabbaniyya عليه وسلم. sayyidina Muhammad bin Abdullah صلى الله عليه وسلم. tí ọlọ́run máa ń kí ànábì gbogbo mùsùlùmí ayé lápapọ̀ lájẹ gbèsè ká máa yòǹgbò ànábì ní gbogbo ìgbà. صلى الله عليه وسلم. torí abáwa Jibrima ó ní nàbí yọ̀n azimu ma aṣọ ọkọ̀ rabbahu. نبي عظيم ما أساقط أبه. أعد لأعوال القيامة حبه. أعد لأهوال القيامة حبه. فحسبي فلي منه ملاذ وملجأ. وحسبي فلي منه ملاذ وملجأ. ìyá tí wọ́n ní wí yẹn mo fi kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n bẹ lórí ìjókòó látòrí bàbá wa Mulku Suleiman. سليمان أكبر bàbá wa yá Allah الله. mo kí yín mo fi àwọn méjèèjì yìí ẹrú àwọn àwọn àtẹ́tìmí lẹ́ẹ̀kan kó tó bá ní kí oúnjẹ tán ìyá jẹ sẹ́kùn ni mo fi wọ́n kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n bẹ lórí ìjókòó lápapọ̀. Àkí gbogbo wa. tí n bá ní máa dárúkọ yín máa kàn wéètì àsìkò yìí ni mo dẹ̀ táìmù ara mi ìfẹ́ lò ń jẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lọ nínú mẹ́ẹ̀ẹ́dógún náà mo ti ń lò yìí ẹ dákun mo fi àná Muhammad kí wọ́n yín lápapọ̀ ọlọ́pàá jẹ́ kí ara yín pẹ́ nígbà jẹ́ Àmín ya Allah. lónìí mo yà sílẹ̀ bàbá wa àwòlè rọ Bàbá àgbà wọlé rọ. wọ́n ní kí n yin ànábì torí pé mi máa ń pariwo ànábì káàkiri ni ẹni tó sàṣà láti fún ànábì yẹn nǹkan ò ní bàjẹ́ mọ́ láà kí dẹ̀ ló sún mi síbẹ̀ nínú Madrasatul Hayat mo sọ́ọ̀dì gbogbo àwọn tí wọ́n ti lọ lápapọ̀ nú àwọn ẹni Ọlọ́run mo wò ó pé báwo ni wọ́n ṣe lu ayé wọn gẹ́gẹ́ mo wo àwọn àfáà tí wọ́n wọlé ní Babil Jalal mo wò ṣe wọn mo wo àwọn àfáà tí wọ́n wọlé ní Babil Jamal mo wò ṣe wọn mo wá gbé mọ̀ lára ṣe ẹ̀rọ àdìgbò ní yẹs. Iyas radiyallahu ta'ala anhu. ẹ̀rọ àgbẹ̀gbẹ̀ yẹs dára kí n gbọ́. Iyas radiyallahu anhu. mo wá rí i pé ibi iṣẹ́ ti jòkó sí àyè tí wọ́n ti jòkó yẹn wàláhì látara ìmọ̀ apariwo àná Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì yẹn o ni mo fi kí bàbá wa nílé Awólé rán àti bàbá wa Àìdára ní tó ń ṣẹlẹ̀ ní ìbàyí lónìí kò kí ń sábà ṣẹlẹ̀ ṣe rí ìjọ tẹ́ ẹ bá ti rí àwọn ẹni Ọlọ́run tí wọ́n bá ti ń ta òwú yẹn ó ti ń wọnú ara wọn ìyí tí yóò máa ṣẹlẹ̀ náà ni tó ń ṣẹlẹ̀ lẹ́nìí. Ànábì Muhammad Sallallahu alayhi wa sallam. àga kan bẹ nínú àwọn àlì Abdul Muttalib àga yẹn wọ́n pè ní àga olórí ẹbí lọ́dọ̀ àwọn bàní àdáni làga yẹn wà gbogbo ẹni tó bá ti jẹ́ olórí ẹbí nínú àwọn bàní àní ọ̀dọ̀ rẹ̀ ní wọ́n gbé àga yẹn lọ wala yajlisu alayhi ahadun illa sayyida qawmi Yorùbá níbi kí ni wọ́n yóò Ẹni tó bá ti lè jòkó lórí àga ayé òun náà ni ó máa jẹ́ apàṣẹ nígbà náà. gbàtú wa bí Ànábì Muhammad àga yìí wà lọ́dọ̀ bàbá Ànábì tí wọ́n ń pè ní Abdul Muttalib bó ti Ọlọ́run jọ́ tó ti dálé ayé táà Ànábì pé ọmọ ńlá kò Yorùbá Ànábì Sallallahu alayhi wa sallam. pé ọmọ ńlá kò ó ń fẹsẹ̀ lélẹ̀ ó ń tí Ọlọ́run níbomi tí ó lọ jòkó orí àga tí ó wí. àwọn ọmọdé rẹ̀ ṣeré débẹ̀ wọ́n máa ń wo pé àga yìí ṣe àga eré kìí ṣe àga tẹ́nìkan máa ń sábà dé àmọ́ gbogbo ojú ọjọ́ bá ti gbé Ànábì tó bá ti fẹsẹ̀ lélẹ̀ bá eré àga ní ọjọ́ kó. bàbá tí wọ́n ń bá Ànábì wí tó bá ti fẹ́ máa lù Abdul Muttalib bí wọ́n sọ pé látẹ́dírì bú Ẹ̀fínyẹ́. wà látẹ́múnà hùhù Ẹ̀fẹ́dẹ́. fa innahu la yajlisu alayhi wahidun illa an yakuna sayyida. Allah. Sallallahu alayhi wa sallam. àga yẹn ẹnìkan ò ní wáyé
kó jòkó ń bẹ̀ àyàfi kó jẹ́ni tọ́lọ̀ fẹ́ ṣe lásìwájú láyé rẹ̀. tí ẹ̀jẹ̀ aṣíwájú bá wá ń bọ̀ látọ̀dọ̀ ànábì bó ti wà yẹn mo ní mìsáàlù méjì tí mo fi mọ̀ pé ìjókòó wa ti tòní yìí ẹni bá wà ń bẹ̀ nínú gbogbo àwọn ẹni ọlọ́run àwa dá sí ara tọ́lọ̀ ń ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yìí. bàbá wa ó lè rọ àfáà ni wọ́n wòlíì wọn. bàbá wa Haidara àfáà ni wọ́n wòlíì ni wọ́n. Faransa tún sọ ní àyè kan ń pé. Inna alladhi harama al-makarima takilaba ja'ala al-khilafata wan-nubuwwata dina. eléyìí tí mo wí mo ń bàbá wa ó lè rán ni pé inna alladhi harama al-makarima takilaba. Inna alladhi harama al-makarima takilaba ja'ala al-khilafata wal-karamata fikum. ja'ala al-khilafata wal-karamata fikum. Mudahun abi wa abul muluki fa'alakum. Mudahun abi wa abul muluki fa'alakum. Ya ahla takilaba min abi ka'abina. Ya ahla takilaba min abi ka'abina. Ya ahla takilaba min abi ka'abina. Bàbá wa jẹ́ ǹjẹ́ fẹ́ wo mi dára báyìí. Bí ẹni bá ṣe ń bẹ lórí ìjókòó yẹn, mo mọ géèmù tí bàbá wa ta wọnú ilé Haidara. Ẹ bá ń pariwo lọ. Màá fún yín ní ẹ̀gbáǹpù méjì. Àkọ́kọ́ nínú ayé àná Muhammad. Mo ti yin ànábì náà nìyẹn o. Sẹ́ẹ̀rí ẹ̀jẹ̀. Ànábì ní taka yàrá nínú tọ́fíkùn fa iná lè ẹ̀rí kọjá sáfù. Àwọn ẹni ọlọ́run wọn máa wo ibi tí wọ́n fẹ́ ti fẹ́ produce. Ẹ̀jẹ̀ lé. Nígbà tí ànábì bí Fátímà kalẹ̀. Ànábì ní pé mo ti bí àlùbáríkà kalẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń ṣàdúrà pé ọlọ́run jọ máa wá ọlọ́kọ̀ àlùbáríkà. Wọ́n à ní káwọn fúnra àwọn bí àlùbáríkà. Nínú ilé Haidara àbí àlùbáríkà kalẹ̀. Àlùbáríkà ń bẹ bẹ́ẹ̀. Bí ànábì ṣe bí Fátímà kalẹ̀. Ànábì wá wò pé ta ni mo lè fún o, ó wá fún Àlí. Nígbà tó fún Àlí, ní tó jáde láàrin àwọn méjèèjì ní Hasan àti Hussein. Ẹ lọ gbogbo ilé àwọn ẹni ọlọ́run. Ìyí tó bá já sí pé mọ́júmọ́ òní Bàrẹ́ẹ̀nì àti ìyá àti bàbá ló papọ̀ pé ẹ̀jẹ̀ ànábì ń bọ̀ láti bí. Ìjà ànábì ń bọ̀ láti bí tó bá dé yóò lágbára. Ìyí tó bá yẹ bẹ́ẹ̀ jẹ́ wìláyà ń bọ̀ láti àyín. Ìyí tó ń bọ̀ láti àyín tó bá papọ̀ yóò lágbára oní tí ìṣẹ̀lẹ̀ ní àyín lórí. Bilisani lahali kọ́díkọ́ lálẹ́ Hùsẹ́ìnù. Anadali kayiru wakuduni kayiru. Anadali kayiru wakuduni kayiru. Tabawo yẹ ẹja tó wọlé mọ̀lá ṣe lájú lọ́mí yẹn. Yẹ́sùn lórí Allahu ta'ala anhu. Mọ̀lá ní fi ọmọ wọn Musa Ali Síde. Ẹgbẹ́ Síde kí n gbọ́ dára. Ẹ wo ohun tó jáde ńbẹ̀. Ẹ wo. Téèyàn bá wọn Senegal lónìí. Bí wọ́n ṣe ń ránkà déédéé ilé Mọ̀lá ní ṣe lájú lọ́mí yẹn. Bẹ́ẹ̀ ni ayé ò tún wọnú ilé Síde lọ. Ó dà papọ̀ ní. Ó ti dà papọ̀ MT Zaja Lima Ibẹ̀rọ̀ yìí. Ó bá ti wọnú ara wọn. Ẹ̀kọ́ nìyẹn fún wọn náà. 1+1 níwájú Ọlọ́run 2 ni ó máa jẹ́ títí ayérayé. À ń sọ pé àwọn politician wọ́n ń bíra wọn kalẹ̀ gbogbo àwọn tí wọ́n ń dákọ látàárọ̀ yìí àwọn tàmẹ́ náà ni wọ́n tún dé yìí. Ìtò lè má jẹ́ ká dé mọ́ òní tí àtọ̀ yẹn bá lọ bòmí. Ìjọ tó bá mú máínọ́ọ̀sì wọnú ilé wa ni òní bí plọ̀sì. Àmọ́ ìjọ tó bá ti já sí pé 1+1 náà ni irú ẹ̀ náà ló tún lọ fà wá nù lé irú tí àwọn ilé máa expect náà ló máa jáde. Ẹ yóò wà níbi. Olúwa bá mi kẹ́ àwọn olè rọ. Olúwa bá mi kẹ́ àwọn olè rọ. Wọ́n bá wá wọlé rọ ni àná sojú yín òní náà tún sojú yín. Bẹ́ẹ̀rẹ̀ bí wọ́n ní wọ́n palẹ̀ ní ni wàláhì tàláhì yóò dà yín lójú dáadáa báyìí. Ẹ rí báwọn bàbá tàbí ti ṣe. Ṣé wọ́n ń dá sí báyà bí ò sàpà bí ò dá? Olúwa bá mi kẹ́ àwọn olè rọ. Olúwa bá mi kẹ́ àwọn olè rọ.
méjèèjì dáadáa wá papọ̀ sáàtì àdàkùn dàbọ̀ bá wa kẹ́wọ̀n. Olúwa bá wa kẹ́ àbúrò lè yọ. Má bá ìjà sílẹ̀ láì jẹ́. Àwọn méjèèjì dà wá papọ̀. Olúwa dákun bá wa kẹ́wọ̀n. Àtọ̀ méjì tó bá mọ gángan. Àtọ̀ méjì tó bá mọ gángan. Ẹ̀jẹ̀ méjì tó bá mọ gángan. Ẹ̀jẹ̀ méjì tó bá mọ gángan. Bá ṣe gbéyàwó jàmá mi. Tá a bá ṣe ìgbéyàwó jọ mọ́ mi. Dandan ni kọ́ máa wà láàkó yanjú. Dandan ni kó máa wáyà kó yàjú. Torí bíbí ire ò ṣe fowó rà. Orí bíbí ire ò ṣe fowó rà. Ó má dàbí irọ́ ẹ̀ máa ń já mi. Olúwa. Bàbá ìdúgà mú lọ́wọ́ Olúwa. Mawlaya salli wa sallim Dáìmọ̀ ní àbàdà. ala habibika khairil khalqi kulli. Ẹgbẹ́ Muhammadu. Rasulullah. Ẹjẹ́ sọ pé Muhammadu. Rasulullah. Ayaniwara. Ayaniwara. Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ayaniwara Muhammadu wa sayyidatuhu fil kuribi wal mudini hu kahiramu. Mawlaya salli wa sallim. Oya Dáìmọ̀ ní àbàdà. ala habibika khairil khalqi kulli. Ẹgbẹ́ Muhammadu. Àwòyẹ ẹgbẹ́ Muhammadu. Muhammadu. Stay tuned for more interesting programs on My Naija TV.